súnmọ́ bí ẹ wá gbọ́ tuntun fídíò kan ń lọ káàkiri mo dẹ̀ rí news yẹn látànà pé bí gãtë wọ nàìjíríà through Dangote ló mú bí gãtë lọ sọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu. Bàbá afọbajẹ mo mọ̀ pé ọlọ́gbọ́n ni ẹ́, bàbá afọbajẹ mo mọ̀ pé o smart, má jẹ́ ń bàjọba rẹ jẹ́ o. Wọn wá nígbà ayé wọn lọ́hùn o, wọ́n ṣe da ayé ìjọba àdánrú torí wọ́n ti rí pé láàrin 2 weeks péré bí 3 weeks tó wọ bẹ́ẹ̀ sìn ó ti ń gbọ̀n wọ́n yọ bí jìgá, wọ́n rí pé ó ti ṣe dáadáa, wọ́n ń bọ̀ wá bà nǹkan jẹ́, wọ́n ò dẹ̀ fẹ́ kí nàìjíríà dáa. Ọmọ orí pọ̀pọ̀lọpọ̀ sọ pé tí ó bá dé kó bá wọn ṣe àwọn ọmọ wọn náà kó lè máa rówó méèkì lórí online, nàìjíríà ò ní PayPal, nàìjíríà ò lè monetize many things on social media, wọn ò fi nàìjíríà sí. Yes, wọn ò fi nàìjíríà sí, and we can do it. Even ti Mark Zuckerberg lè bá communicate lórí ti Facebook, lórí ti Instagram, àwọn tó wà lọ́dà PayPal lè ṣe yẹn, but at the same time tó bá ti jẹ́ níbi kẹ́ máa ṣe diarrhea kìíní kan sickness òun fẹ́ kó oògùn fún yín, má gbọ́ oògùn, ẹ̀yin náà lè so oògùn fúnra yín. Láwọn ọmọ tó ní ìmọ̀ tó ní òye, mo sọ fún yín láìmọye ìgbà pé àwọn ọmọ yín tó jẹ́ ẹ̀kọ́, àwọn ti yemkem tí wọ́n ṣe ń gbé àwọn ọkọ̀ lóyún, àwọn kan wà ń pòṣìṣẹ́ fẹ́ pé wọ́n máa ń pa capsule, ẹ dá company sílẹ̀, ẹ jẹ́ kí gbogbo wọn lọ sórí afẹ́fẹ́, ẹ wá equipment fún wọn, ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́, kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ níṣẹ́, kẹ́yìn náà máa so oògùn yín. Ẹ má gbọ́ oògùn wọlé látẹ̀yìn odi. Nílùú òyìnbó tẹ̀yìn wí yẹn, wọn ò nígbà kẹ́ ẹ gbọ́ oògùn wọlé láti ìlú yín, wọn ò gbà o. Explain gbogbo Arab country pátá wọn ò gbà kan gbóògùn wọlé sí ìlú wọn o. Tẹlifíṣàn wọn ò ní gbà o, TV wọn ò ní gbà o. Anything fóònù lásán tẹ́ ẹ bá máa send fóònù lásán, wọn ò bíìlì yín ni, ó dẹ̀ máa take a lot of times kó tó di pọ́n release rẹ̀ fún yín. Ẹ̀yin náà máa lọ́gbọ́n bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan láwọn ọmọ tó lọ́mọ tó lóye. Kí ni bí gãtë bọ̀ wá sí? Kí ni ìwúlò rẹ̀? Kí ni tẹ́ fẹ́ ṣe pẹ̀lú bí gãtë? Ẹ ronú sí dáadáa pẹ̀lú Dangote, aliko Dangote tó lọ mú bí gãtë wá, ẹ ronú sí nǹkan tó wá bá yín ṣe. Ẹ ronú sí o, èmi ò ní bó ṣe wá ò dá o, ṣùgbọ́n tẹ́ bá ti ń lórí communication, lórí ibi ti online media, lẹ́bẹ̀ẹ́sọ ó dáa, bọ̀ lórí àrùn ṣe yín, ẹ̀dọ̀ ń dùn yín, coronavirus part 2 ti ń bọ̀ o, kòró bọ̀, ọlọ́mọdé arógun kòró mọ́. Ẹ má gba àǹfààní láti pé kán tó máa kó oògùn fún yín. Òun fẹ́ ṣe charity oògùn fún yín, òun fẹ́ máa fún yín ní kinní kan, òfun ilé díẹ̀ sì gbódìdí ọmọ lọ́wọ́ wọn ni. Àárín ọ̀sẹ̀ méjì ló débẹ̀ ń sìn, wọ́n rí bó ṣe ń gba àwọn èèyàn yọ bí jìgá, wọ́n rí pé ó ti ń ṣe dáadáa. Wọ́n dẹ̀ tí ń bọ̀, wọ́n ó ba ìjọba yẹn jẹ́ níbi kí wọ́n bá tún da àrùn sí yín lágbádá. Àrùn lẹ́ẹ̀tún máa wò, ọlọ́mọdé arógun àrùn. Tinubu mo mọ̀ pé ọlọ́gbọ́n, bàbá afọbajẹ mo mọ̀ pé òye wà ń bẹ̀, wọ́n gbá mọ̀ràn òfo. Nigeria is a giant Africa. Wọn ò fẹ́ bẹ́ẹ̀ a ṣe rí láti joy borílẹ̀-èdè yẹn ṣe rí tó pé ọ̀run pa, tí lórílẹ̀-èdè tó pé tó bá gbọ́ tẹ́ ẹ bá gbé passport yín déwájú wọn, mọ́tò bá ní pé ìlú wo lẹ́sìn wá Nàìjíríà, wọ́n máa dà yín rí baribo. Nàìjíríà ò ní ìtumọ̀ lẹ́yìn odi. Bẹ́yìn àti Ghana bá débì kan àti Guinea, tí fún ọmọ Benin Republic tẹ́ bá débì kan, tó bá wo passport yín bẹ́ẹ̀ tó pé same thing lẹ́ ń submit ní ibẹ̀ yẹn, tó bá rí pé wọ́n ní Nàìjíríà báyìí, wọ́n máa dà ọ́ ríbo ni. They are not recognize us. Ẹ jẹ́ káwa náà fọ̀ lu wa mọ́. Kẹ́ máa kó oògùn wọlé no, ẹ máa kó tẹlifíṣàn wọlé no. Àwọn ọmọ yín náà tán ṣe mọ́tò ti wà, àwọn ọmọ tó ń ṣe kẹ̀kẹ́ mọ́rúwá ti wà, àwọn ọmọ tó ń ṣe mẹ́nìtì jẹnẹrétọ̀ ti wà, àwọn ọmọ tó lè ṣe TV ṣe gbogbo nǹkan ti wà. Ẹ kó àwọn ọmọ yẹn invest lórí wọn. Irú owó tí ọ̀gá fáànù part 1 mọ́rúwá kìíní ìyẹn Emefiole mọ́rúwá àti mọ́rúwá kejì bá wà. Àwọn mọ́rúwá yìí tó ń fẹ́ orí wá kiri látijọ́ yìí tí wọ́n jẹ́ ká nísinmi. Àwọn tó ń fẹ́ agbárí wá kiri, àwọn mọ́rúwá, àwọn fáànù wa, owó tán kóyún ẹ lè fi invest. Wọ́n yáwó inú ilé náà, ẹwà dúdú owó tán náà bá nínú ilé Emefiole lẹ́kọ̀ọ́ tó lọ káwọn navy síbẹ̀ tó pé lọ ẹwọ ẹ lè ṣe nǹkan. Ẹ má gbóògùn láti ta. Ẹ láwọn tó lè ṣe capsule. Orílẹ̀-èdè bòmí ò lè gbà, Amẹ́ríkà gan ò lè gbà kẹ́ máa kó oògùn wọlé láti. Ṣé ẹ gbọ́ pé wọ́n ń gba oògùn láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí Amẹ́ríkà? Amẹ́ríkà ló ń so oògùn rẹ̀, London ló ń so oògùn rẹ̀. Wọn ò nígbà kẹ́ ẹ gbé oògùn wọlé àfi tẹ́ ẹ bá yọ gbé wọlé. Ní gbogbo Áfíríkà, nílùú gbogbo Arab tẹ́ ń wò yẹn, kódà Dubai, wọn ò nígbà kẹ́ ẹ gbé nǹkan yín oògùn wọlé, àwọn náà máa ní nǹkan wọn fúnra wọn.
wọ́n ń so oògùn fúnra wọn ẹ̀yin náà máa mọ bọ́n ṣe ń kọ méje ẹ ti yẹ̀yàn sí bọ́dà báyìí ìwọ ọmọ Yorùbá tó fi ẹ́ sí bọ́dà chief of army staff ti bọ́dà tó bá lọ gbàbọ̀dẹ̀ pé ó pa ọ́ o mọ́ gbàbọ̀dẹ̀ o wọ́n yọ ẹ́ kúrò wọ́n yọ àwọn tibí kúrò torí pọ́n ti hùwà bàjẹ́ ni ẹ mọ́ gbọ́nà ẹ̀bùrú mọ́ ti torí pé wọn náà fẹ́ kówó owó máa tán ọmọ ènìyàn ló máa àsìkò tí ẹjọ́ sanre ẹ mọ́ gbà kan mọ́ gbé nǹkan èrú wọlé Dangote a máa kó nǹkan èrú wọlé òun náà ló ń kárùn wọlé sí Nàìjíríà láti bí ọ̀nà èrú ẹ dákun ẹ wojú lẹ o ẹ wo fídíò náà Dangote àti bí géètì náà ti lọ rè rí Tinubu àti ìmọ̀ntán lọ sọ o èmi kàn kígbe tèmi ni ẹ mọ́ gba àrùn ẹ mọ́ gba nǹkan kan n tó bá gbé wá fún yín tẹ́ ẹ̀ bá nígbẹ́ mọ́ fìtìjú gbà o gbogbo ìmọ̀ràn kan léèyàn máa ń gbà o torí o ti rí ní ìsìnkú o ti ṣe nǹkan nísìn mọ́ sì gbé pé Fúlàní ni Dangote o báwúsá ni kì í ṣe tíátíá o sọ́ra rẹ ọ̀ní kú o ọ̀sẹ̀ ó yá ẹ bá. Okay. So tag along with him. Okay. Tag along with him. Okay. Sorry. Excellency. Hi, how are you? Good. Great to see you. Thanks for being with me. Aliko, good to see you. Good afternoon. Good afternoon. Welcome. First of all, it was a courtesy call. We came in